wọ́n á máa pé Ọ̀yọ́ ló lọ́ba, Ọ̀yọ́ ló lọ́ba, Ọ̀yọ́ ló lọ́ba, Ọ̀yọ́ ló lọ́ba, olè kò ní o, Ọ̀yọ́ ló lọ́ba. Ayọ̀ abara tíntín o, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti kéde ọmọọba Abímbọ́lá Hakeem Owóadé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun lẹ́yìn bíi ọdún mẹ́ta tí kábíyèsí ọba Ọ̀yọ́ àná tí wọ́n ti wàjà. Gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ pátápátá ẹ ṣe kábíyèsí forí adé, mo sì kí yín wípé kú oríire. Lẹ́yìn bíi ọ̀pọ̀lọpọ̀ ọdún mẹ́ta sẹ́yìn tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ti ń rí sí ìṣàkóso ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, òun náà ni wọ́n padà wá forí rẹ̀ tì síbì kan o. Ṣé ẹ gbàgbé wípé ọ̀rọ̀ àjọba òun náà ni wọ́n ti ń gbé sọ́tún tí wọ́n ti ń gbé sósì. Ẹ sì mọ̀ wípé ìtẹ́ kábíyèsí Ọ̀yọ́ ti Aláàfin ti ìlú Ọ̀yọ́ kì í ṣe ìtẹ́ kékeré o, bẹ́ẹ̀ sì rí adé orí Aláàfin ó ju adé orí ọba kọ́ba lọ. Èyí náà ló fà á tó jẹ́ wípé ojú gbọ́dọ̀ farabalẹ̀ tó gbọ́dọ̀ rí mú dáadáa. Báyìí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti bọ́wọ́ lu orúkọ ọmọọba Abímbọ́lá Hakeem Owóadé o gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun tí yóò máa gbadé tí yóò máa dádé ìlú Ọ̀yọ́ tuntun. Àtẹ̀jáde kan tó tọwọ́ kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bọ́wọ́ lù ṣàlàyé pé ìjọba bu ọwọ́ lu orúkọ ọmọọba Owóadé o lẹ́yìn tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ti fa orúkọ rẹ̀ kalẹ̀ lẹ́yìn gbogbo ìgbésẹ̀ gbogbo lọ́nà ìṣẹ̀ǹbáyé eléyìí tó ti bá àṣà àti ìṣe ilẹ̀ wa mu. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìkéde yìí ti fi òpin sí gbogbo gúlégúlé tó ń wáyé o tó fi mọ́ ọ̀rọ̀ òfin tó ń wáyé níyìn àti lọ́rùn káàkiri látìgbà tí ọba Aláàfin Ọ̀yọ́ àná yan ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta tí wọ́n ti wàjà ní ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2022. Kábíyèsí ọba Adéyẹmí ikú ọmọ kú àrùn ọmọ àrùn ikú bàbá yèyé wọ́n wàjà lẹ́yìn ìgbà tí wọ́n lo ọdún 52 lórí ìtẹ́ baba ńlá baba wọn. Bẹ́ẹ̀ sì mọ̀ pé orí tó bá máa dádé inú agogo dẹ̀ ní gbé o, ọrùn tó bá máa lè jìgbà lẹ̀kẹ̀ ìrun agogo dẹ̀ náà ní gbé o. Orí padà gbé ọmọọba ọkùnrin Abímbọ́lá Hakeem Owóadé o dé ipò ọba Aláàfin Ọ̀yọ́ tuntun o eléyìí tí wọ́n ṣe kéde rẹ̀ lónìí ọjọ́ 10 oṣù kínní ọdún 2025. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ pé bóyá àwọn Ọ̀yọ́mèsì wọn fẹ́ kí wọ́n jọba ní ìlú Ọ̀yọ́ ni o kí wọ́n lè máa ṣe ìṣàkóso ọ̀hún náà síwájú sí i, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ wípé adé ọba Láàfin Ọ̀yọ́ àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé o. Ó di dandan kí wọ́n gbé ìgbésẹ̀ lọ́tún àti lósìn. Ọpẹ́ sì rèé lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ o tí wọ́n fún àwọn Ọ̀yọ́mèsì láǹfààní lọ́wọ́ ara wọn láti ṣe gbogbo ìgbésẹ̀ tó tó àti ohun tó yẹ tí yóò bá àṣà àti ìṣe ilẹ̀ wa mu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí wọ́n sì ti fi yan ọba tí yóò máa gorí ìtẹ́ ọ̀hún lẹ́yìn tí wọ́n sì ti fi orúkọ ránṣẹ́ o sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá bọwọ́ lù ú. Ìlú ayọ̀ àti ìró ìdùnnú òun náà ló gba gbogbo ìlú Ọ̀yọ́ kan báyìí, níbi tí gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ tinú wọn ti ń dùn wípé a máa ti lọ́ba tuntun Ìwó pápá Ìwó ọ̀nà ọmọ yèyí jẹná Ìwó ọ̀nà Ìwó pápá Ìwó ọ̀nà. Bákan náà àwa náà kí ọmọọba Abímbọ́lá Hakeem Owóadé a mà kí wọ́n wípé wọ́n kú oríire ìgbésẹ̀ eléyìí tí wọ́n yóò gbé láti gorí ìtẹ́ bàbá wọn
ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé Àtìbà. Ikú ọmọ kú àrùn ọmọ àrùn, ikú tí kò gbọdọ̀ pa àrùn tárùn ò gbọdọ̀ ṣe. Àyíká ọ̀tún mo yíká òsìn, èmi súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je mo rìn jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Èmi ò jẹ́ rọ́bà fín o, àrọ́bà fín báyìí òun náà lọ́ba ń pa. Ní kò pẹ́ a máa mú ìtàn bí kábíyèsí tuntun tó ṣẹ̀ fẹ́ gorí àléfà yìí yan ọmọ ọbakùnrin Abímbọ́lá Akíìmù Òwòadé. A máa mú ìtàn wọn wá o, báwo gan-an ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbé ayé wọn, inú ìdílé ọba wo ni wọ́n bí wọn sí, ọmọ ta ni wọ́n gangan, àwọn ọbọ náà ni wọ́n ti ṣiṣẹ́ káàkiri àgbáyé kó tó di wípé wọ́n ní kí wọ́n bàbá kí wọ́n padà wá gorí àpèrè bàbá wọn. Ìgbà yìí á tù wá lára, á sì san gbogbo ìlú Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, á sàn wá síre, á sàn wá sáyọ̀. Èkó akébi èkó, ẹyẹ akébi ẹyẹ, ọmọ èèyàn á sì fọhùn bọ́ ọmọ ènìyàn. Kábíyèsí o. Ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ a kí yín. Ẹ má sì gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ bá wa share rẹ̀.